ẹ já kọ́kọ́ sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń gbé information ráìsì káàkiri ká kọ́kọ́ lọ síbẹ̀ yẹn ná ẹ ti máa gbọ́ voice note lórí ìkànnì káàkiri tí wọ́n ń ṣíà ẹ̀ wọ́n tètè gbé yẹn rìnrìn àjò àwọn voice note tẹ́ ẹ rí tí ẹ ti ń gbọ́ tẹ́ ẹ bá tí ì gbọ́ máa play ẹ̀ lórí ọ̀rọ̀ ó ṣe ráìsì kò ṣe ráìsì ẹ̀yin èèyàn mi ẹ já sáré gbọ́ àwọn voice note kọ̀ọ̀kan ẹ já sáré gbọ́ ká lè sáré sọ̀rọ̀ lórí torí pé ibi tá a fẹ́ yà ó sì kù bíi méjì tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ẹ já sáré gbọ́ àwọn voice note yìí. Big Fish ẹ̀ka sàn ó tọ́ ni o Big Fish èèyàn 28 ló ti kú nínú Badagry kọ́sọ́ọ̀mù 6 ti kú sẹ̀mẹ̀ lọ́hùn yẹn wọ́n ń kú lura wọn ni wàláì ráìsì tó wà tó ń gbé jáde bẹ́ẹ̀ anybody ò ra ilé ìtọ́ ti ní ṣọ́ọ̀bù táwọn èèyàn ti ní ṣọ́ọ̀bù náà lọ ń ra o mi lè parọ́ fún yín o mi mọ́fò fún yín mi ò lè mọ́fò fún yín o òótọ́ ni o wàláì mi lè parọ́ fún yín o mi mọ́fò fún yín mi ò lè ló ti kú nínú Badagry. ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn mi mo fẹ́ kẹ́ lísì sí voice note tí mò ń play yìí ó sọ̀rọ̀ kan bì kan ó ní ráìsì táwọn èèyàn ti ní sílé òun làwọn èèyàn ń rà wọn ò ra eléyìí tó wá láti bọ́dà tí Tinubu ṣe mọ̀ pé Tinubu ti ṣí bọ́dà lẹ́nujọ́ méjì ó ti ṣí bọ́dà now ẹ gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ mo kàn fẹ́ kẹ́ mú pọ́ìntì yẹn lọ́wọ́ ni torí voice note ṣì kù ẹ jọ̀ọ́ ṣe rí àwọn voice note tẹ́ fẹ́ gbọ́ yìí mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ dáadáa ni ó ti yé yín kájọ jọ́ọ̀jì nǹkan tí àwọn gáìsì yìí sọ nínú bí fídíò ṣì wà tí mo máa fi wọ̀nyí ká sáré ṣe pápápá. kọ́sọ́ọ̀mù 6 ti kú sẹ̀mẹ̀ lọ́hùn yẹn wọ́n ń kú lura wọn ni wàláì ráìsì tó wà tó ń gbé jáde bẹ́ẹ̀ anybody ò ra ilé ìtọ́ ti ní ṣọ́ọ̀bù táwọn èèyàn ti ní ṣọ́ọ̀bù náà lọ ń ra o mi lè parọ́ fún yín o mi mọ́fò fún yín mi ò lè mọ́fò fún yín o òótọ́ ni o gbogbo bíbá iná ti mọ̀ pé gbòòrò lẹ́yìn wà everybody kódà ráìsì gan ò pàṣẹ báyìí kọ́sítọ́ọ̀mù 4 ló ti kú ní Gbàjí ó tẹ̀ ti kú ní sẹ̀mì náà àwọn èèyàn ń kú ṣeré ni ìyá yẹn wọ́n ní Ghana ló ti lọ bẹ́ẹ̀ Ògùn Ghana ni wọ́n ló lọ ṣe pé tírélà ara ẹyọ kan làwa tiẹ̀ gbọ́ pé wọ́n sẹ́yìn tírélà ráìsì ẹyọ kan làwa gbọ́ wọ́n dẹ̀ ní bóyá máa ń ṣe fún ìyá wọn ni ìyá yẹn nìyẹn bóyá bínú lọ Ghana lọ bẹ́ẹ̀ Ògùn nìyẹn Ògùn ni wọ́n ló bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn ń kú o tẹ́bá láwọn òkú àwọn èèyàn ń kú gan gidi kì í ṣe pé wọ́n pé kọ́ lélẹ́yìí ó ṣẹlẹ̀ ní eléyìí o náà lọ́wọ́lọ́wọ́ báyìí kéèyàn má lọ ra ráìsì lọ́wọ́lọ́wọ́ báyìí ilé téèyàn bá ní nínú ilé wọn ní kéèyàn má jẹ́ kò kì í ṣe wọ̀ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ohun tí ìyá yẹn sọ kò sọ nísọ yìí pé wọ́n ní kò sọ nísọ yìí pé ẹni tó gbé ráìsì wọn ní àtẹni tó bá jẹ́ everybody ń kú ni òkú yẹn ti pọ̀ jù o wọ́n parọ́ o. ìyẹn ìkan ẹ bá mi mú yẹn lọ́wọ́ ẹ mú yẹn lọ́wọ́ mò ń bọ̀ a máa táṣìírí a máa sọ̀rọ̀ lé ẹ farabalẹ̀ ìyẹn ìkan. gọ́sọ̀ ẹ káàsó jàre ẹ má bínú mo bízì látàárọ̀ yẹn ni òun ló tẹ̀lé ṣẹ́rí ẹjọ́ ẹ jẹ́ ká sèvù láìpù nǹkan kan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nípa ọ̀rọ̀ ráìsì. kankan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. gbogbo àwọn èèyàn tẹ bá mọ̀ gbogbo àwọn tó bá wà ní kọ́ńtàtì ẹ pòsè sí status yín kẹ́nìbọ̀dì kọ́ má rárá sí báyìí lọ́wọ́ báyìí kọ́ ní bọ̀dì má rárá sí rárá jẹ rárá kẹ́nìbọ̀dì kó má rárá sí jẹ lọ́wọ́ ta wà yìí rárá ẹ sẹ́ndì ẹ save life ẹni tó bá gbọ́ kó sẹ́ndì ẹ̀ tẹ̀tí gbọ́ mi ká save life nítorí pé nǹkan tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ráìsì yẹn ni pé wọ́n lọ jí ráìsì tírélà 2 wọ́n gbé kan lọ sí Ìdíròkò wọ́n gbé kan lọ sí Owódé tẹ̀tí wọ́n ṣe pin wọ́n gbé kan lọ sógun state wọ́n gbé kan lọ sí Lagos state tí ìkan máa ń gba ọ̀nà ọ̀sẹ̀mẹ̀ wọlé ìkan máa gba ọ̀nà Ògùn state ìgbẹ́ máa gbà wọlé ẹjọ́ tó lọ́wọ́ ẹ jẹ́ ká save life gbogbo gúrùpù tó bá wà lọ́dọ̀ yẹn pátápátá ẹ pín sí gbogbo gúrùpù yẹn pátápátá ọmọ anybody máa jẹ ráìsì wọ́n lọ fẹjọ́ ẹni tó ní ráìsì lọ rìpọ́ọ̀tù ọ̀rọ̀ nídìí òòṣà ni kò sọ pé ẹni tó fowó rà àtẹni tó ṣe kíní fẹ́ni tó bá ti jẹ nínú ráìsì yẹn kó kú ni wọ́n sọ àwọn èèyàn dẹ̀ ti ń kú o àwọn èèyàn ti ń kú o tó ẹjọ́ tó lọ ẹ bá mi ṣí ẹ ó kárí ẹjọ́ ẹsẹ̀ ẹ jẹ́ ká save life ṣẹ́dígbọ́ ẹ má ra ráìsì jẹ kì í ṣe pé kíní kan kẹ́nìbọ̀dì má ra ráìsì jẹ for now ẹjọ́ tó lọ lọ́hùn ṣẹ́dígbọ́ ẹjọ́. ìyẹn nǹkan ẹ bá mi máa mú lọ́wọ́
ẹ bá máa mú lọ́wọ́ wọn ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ kálẹ́ wí o wá o ọkí gbogbo ilé o. Gẹ́gẹ́ bí information tó wà nílẹ̀, ohun tó ń pa àwọn èèyàn ní Sẹ́mẹ̀ òun ni wípé ẹ bá mi share ètò yìí, ẹ bá mi share ètò ìyá ẹ̀yin kan èèyàn ni mi wọ́n lọ ẹ̀yin tẹ́ fẹ́ wà lórí ráìsì YouTube ọwọ́ yín dà ẹ gbọ́ Ògbómọ̀ṣọ́ lórí ló share lọ fẹ́ button torí yẹn. ráìsì yẹn àtàwọn tó tà á àtàwọn tó jí àtàwọn tó rà á àtàwọn tó ń jẹ ẹ́. Ohun tó ń pa àwọn èèyàn ní Sẹ́mẹ̀ nìyẹn o. Wọ́n lọ bẹ́ẹ̀kú ni o, wọ́n lọ bẹ́ẹ̀kú ni kí oníkálukú kó mọ bí wọ́n ṣe fẹ́ kí ọ láti secure ara ẹ̀ láti ra ráìsì. Ìyá ẹ̀ ló lọ bẹ́ẹ̀kú sórí ráìsì o. Ẹ jẹ́ kí information kó kárí àná kí gbogbo èèyàn kó lè mọ̀ wípé ohun tó ń pa àwọn èèyàn nìyẹn. Àwọn tó ń jẹ, àwọn tó ń rà á àtàwọn tí ó lọ jí, gbogbo wọn ni ikú ń pa. Kí Ọlọ́run kó wà pẹ̀lú wa o, kì í ṣe kọ́rọ́nà o. Ọlọ́run kò ní fi wá sílẹ̀ o. Ààbò Ọlọ́run kó sì dájú lórí wa. Ẹ ṣé o. ẹ káàsán jàre, ẹ má bínú, mo bísí látàárọ̀ yẹn ni òun ló tẹ̀lé. Ṣẹ́rí ẹjọ́ ẹ jẹ́ ká sèwù láì fún nǹkan kan ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nípa ọ̀rọ̀ ráìsì. Ẹ sọ fún àwọn Right over the US. According to the Times about Gbọ́mi, situation report kan ni mo fẹ́ mú wá sí ti gbọ́ wa lórí ọ̀rọ̀ wọn jẹ ráìsì wọn jẹ ráìsì. Ó dàbí ẹni pé ó ti fẹ́ máa dàbí òótọ́ báyìí o, because kì í ṣe pé wọ́n ní wọ́n pé I will send the video as an evidence. Now, lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe sójà kan ti kú ní yáàdì mi báyìí lọ́sàn-án yìí pẹ̀lú toothpick lẹ́nu. It's like bí kò ṣe jẹun tán ni. So ẹ jọ bó ṣe dákẹ́ báyìí sí ni ó dẹ̀ kó sínú mọ́tò dẹ̀ ń ṣe slow. I will send the video to the platform now. Everybody can witness it. I would like for us to stay away from rice any moment from now. Ẹ jọ ẹ jẹ́ ká stay away. Ká jìnnà sí ìrẹsì lọ́wọ́lọ́wọ́ báyìí because ó dàbí irọ́ ó mà ti tó bí èèyàn méjì mẹ́ta báyìí tí ó ti ń lulẹ̀ báyìí tó ti ń kú. Ẹ jọ torí Ọlọ́run ẹ jẹ́ ká jìnnà sí ráìsì lọ́wọ́ tá a báyìí gẹ́gẹ́ bí àwọn nǹkan wọ́n ti sọ lálákọ̀ọ́kọ́. Ẹ jọ àní ikú ọ̀wọ̀ọ̀wọ̀ àní kú àkúfà ẹ jọ torí Ọlọ́run. Eléyìí ṣẹlẹ̀ lójú mi ní ọ̀sán yìí lọ́wọ́lọ́wọ́ báyìí ní yáàdì mo ṣe wà báyìí bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí. I will send the video kẹ́ lè fi confirm ẹ̀ sà. ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ wá fún yín ní fídíò kan sí lẹ́yìn yẹn kẹ́ jẹ́ kí wá sọ nǹkan tó ṣẹlẹ̀ fún yín. Ẹ jẹ́ ń fún yín ní fídíò yìí, ẹ jẹ́ ń wọ bí tá a ti lè show fídíò. Lẹ́yìn fídíò yìí àwa sọ̀rọ̀. Fídíò yẹn dà. Ok, mo ń bọ̀ o. Ẹ jẹ́ gbé fídíò yẹn wọlé. Ń bọ̀ o. Now, fídíò kan lélẹ́yìí. Light up Badagry West, light up Badagry West. Ẹ káàsán, according to the Times about Gbọ́mi, situation report kan ni mo fẹ́ mú wá sí ti gbọ́ wa lórí ọ̀rọ̀ wọn jẹ ráìsì wọn jẹ ráìsì. Ó dàbí ẹni pé ó ti fẹ́ máa dàbí òótọ́ báyìí o, because kì í ṣe pé wọ́n ní wọ́n pé I will send the video as an evidence. Now, lọ́wọ́lọ́wọ́ báyìí ṣe sójà kan ti kú ní yáàdì mi báyìí lọ́sàn-án yìí pẹ̀lú toothpick lẹ́nu. It's like bí kò ṣe jẹun tán ni. So ẹ jọ bó ṣe dákẹ́ báyìí sí ni ó dẹ̀ kó sínú mọ́tò dẹ̀ ń ṣe slow. I will send the video to the platform now. Everybody can witness it. I would like for us to stay away from rice any moment from now. Ẹ jọ ẹ jẹ́ ká stay away. Ká jìnnà sí ìrẹsì lọ́wọ́lọ́wọ́ báyìí because ó dàbí irọ́ ó mà ti tó bí èèyàn méjì mẹ́ta báyìí tí wọ́n ti ń lulẹ̀ báyìí tó ti ń kú. Now, ẹ̀yin èèyàn mi, ibi fídíò yìí ni mo ti máa bẹ̀rẹ̀ wá sí orí voice note yẹn. Tẹ́ bá wo fídíò yìí dáadáa, ẹ rí i pé hospital kọ́ ni ibi tí ẹ̀ ń wò yìí. Kò dẹ̀ sí nurse, kò sí doctor, kò sí doctor report ní ọwọ́ wọn tí wọ́n fi hàn pé
hospital la ti ń bọ̀ yìí o wọ́n test arákùnrin yìí wọ́n rí pé ráìsì ló jẹ o tó fi kú ẹ rí pé inú mọ́tò fún àǹfààní ẹ̀yin tẹ́ ń jáyà tẹ́ ń sẹ́ndì fídíò sẹ́ndì gbogbo kan sí mi pé bàbá àrólé wọ́n ní wọ́n ń pààyàn o kẹrẹ ráìsì ń pààyàn kankan ẹ bá wa ké síta o bàbá ńlá irọ́ òun ni gbogbo nǹkan tẹ́ ń rí múlẹ̀ ní gbogbo nǹkan tẹ́ ń rí máa ṣàlàyé fún yín ní kíkún tẹ́ bá wo fídíò yìí sì tẹ́ bá ti rí báyìí ẹ bìlí pé ráìsì ni wọ́n ló jẹ tó fi kú number one ráìsì yẹn dà wọ́n ló tún fi nǹkan sí ẹnu toothpicks ẹnu òun ráìsì tó jẹ òun dà dókítà tó kọ̀ǹfàmù ẹ̀dà àbí nọ́ọ̀sì tó kọ̀ǹfàmù ẹ̀dà pé ẹni tẹ́ ó ṣílẹ̀kùn mọ́tò yìí pé ráìsì ló jẹ tó fi kú so ẹ̀yin èèyàn mi irọ́ tó jìnnà sóòótọ́ ni ìyá tó dẹ̀ sọ wípé àwọn bíi 20 ló ti kú ní àdúgbò òun ẹ tún farabalẹ̀ ẹ bá mi wo fídíò yìí ẹ farabalẹ̀ ẹ bá mi wo fídíò yìí tó sọ pé àwọn bíi 20 ó dárúkọ àdúgbò yẹn ni wọ́n ti pàdánù ẹ̀mí wọn ni wọ́n ti kú báyìí o ni wọ́n tún ṣe ẹ bá wa tún wo fídíò yìí ṣé mo ti gbé fídíò yẹn wọlé ẹ jẹ́ n wò ó dẹ̀ pé mi tí ẹ jẹ́ n gbé fídíò yẹn wọlé ẹ̀yin èèyàn mi bá mi share fídíò yìí mo kàn ní kí sáré pe àkíyèsí àwọn èèyàn wa tí wọ́n ń jáyà tẹ́rù ń bà tí wọ́n ń sọ oríṣiríṣi bàbá àrólé ráìsì ti fẹ́ pààyàn o ráìsì ti fẹ́ ṣe o ẹ jẹ́ sáré wá fídíò yẹn pápápá ẹ jẹ́ wá fídíò yẹn jáde mi mọ̀ pé mi tí gbé jáde níbi tí mo send ẹ̀ sí ń bọ̀ já ṣe sọ̀rọ̀ díẹ̀ o yeah okay mo ti rí fídíò yẹn tẹ́ bá wọnú ẹ bá gbọ́ voice note tí arábìnrin yẹn ṣe máa ṣàlàyé ní kíkún gbogbo ìdí tí wọ́n fi ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí mo máa ṣàlàyé fún yín máa ṣàlàyé fún yín yeah okay ó ti wà ń bí yeah now wọ́n gbé fídíò jáde wọ́n ti sọ̀yàndá múgùnà pẹ́ everybody tó wáyé pé hospital ni wọ́n wà báyìí tí wọ́n mú rìpọ́ọ̀tù dókítà wá pé báyìí ni o àbí dókítà yẹn fún ara ẹ̀ sọ̀rọ̀ jáde pé ráìsì ló ń pa wọ́n gbogbo àwọn tó ti kó wá síbí ráìsì ló ń pa wọ́n o àmọ́ now ìyá kan tó mẹ́kì voice note kan lẹ́ẹ̀kan tó sọ pé àwọn èèyàn ti kú ẹ jẹ́ n fún yín ní voice note yẹn kó lè kẹ́ lè rántí ẹni tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ ìyá yìí. Big Fish ẹ káàsán ó tọ́ ni o Big Fish èèyàn 28 ló ti kú nínú Badagry kọ́sọ́mù 6 ti kú sẹ̀mẹ̀ lọ́hùn yẹn wọ́n ń kú lura wọn ni wàláì ráìsì tó wà ló tó ń gbé jáde báyìí anybody ò ra ilé ìtọ́ ti ní ṣọ́ọ̀bù táwọn èèyàn ti ní ṣọ́ọ̀bù náà lọ ń rà o. ẹ jẹ́ n pọ́ọ̀sì ẹ̀bẹ̀ yẹn ráìsì tí wọ́n kó wá àwọn èèyàn ra ilé ìtọ́ ti ní ṣọ́ọ̀bù tẹ́lẹ̀ ni wọ́n lọ ń rà ẹ jẹ́ pọ́ọ̀sì ẹ̀bẹ̀ yẹn now ẹ jẹ́ ká jọ wá wo fídíò eléyìí. ẹ ṣàánú wa torí Ọlọ́run. ń bọ̀ o. ẹ ṣàánú wa torí Ọlọ́run ráìsì kò tolú là wá ń tẹ má bọjà wa jẹ́ ẹlẹ́ṣẹ̀ ní ẹ̀yin tẹ́tẹ́ pé yòókà ti kú lápá ṣóṣojú yín ẹ̀wọ̀n 30 days ẹ má ṣẹ̀wọ̀n ní ẹ̀yin kẹ́nikẹ́ni tábí jáde láti róbìnrin tó sọ pé ráìsì ń pààyàn kò ní dá fún gbogbo yín pátápátá ráìsì 7 báàgì ló jí ní sẹ̀mẹ̀ ló fi di pé àwọn èèyàn kú ẹ wá ń parọ́ pé èèyàn 50 ti kú ní Badagry èèyàn 30 ti kú lápá àpá ni mò ń gbé o ẹ ṣàánú wa torí Ànábì Muhammad sallallahu alaihi wasallam. àwọn olórí ibú ẹ ṣàánú wa o. mẹ́jọ tó lọ ṣe ráìsì pààyàn lápá ṣe ráìsì pààyàn Badagry ibo ni ráìsì ti pààyàn. ẹ̀yin èèyàn mi mo wá ẹ wá ṣe sùúrù kí ló ṣẹlẹ̀ ṣe mọ̀ nígbà lockdown gbogbo àwọn oúnjẹ
tí wọ́n ní kó kó fáwọn èèyàn, àwọn ráìsì tí wọ́n ní kó pín fáwọn èèyàn, information ni mò ń fún yín yìí o, bó ṣe ní tó ṣẹlẹ̀ gangan ni mò ń já yín sí yìí o. Gbogbo àwọn ráìsì yẹn ó níbi tí wọ́n kó sí, ó dẹ̀ láwọn tí wọ́n kó ráìsì sí in charge ẹ̀. Ráìsì yìí ni wọ́n ń tà lọ́wọ́n láti ìgbà tí wọ́n ti bọ́dà. Kódà àwọn olóṣèlú yìí wọ́n wà lára àwọn tí wọ́n jẹ́ kó ti bọ́dà ilẹ̀ Yorùbá tí ò jẹ́ kó ń ṣí. Nítorí pé àwọn oúnjẹ tí wọ́n ní kó pín fún àwọn èèyàn, àwọn ráìsì nígbà lockdown lọ́hùn, ẹ rí pé ó ti pẹ́, àwọn ráìsì yẹn ṣì wà tí wọ́n ní wọ́n kẹ́míkà sí tí wọ́n ń fi, kì í ṣe fífi pé kó lè pààyàn lára o, fífi pé kókó má bàa bàjẹ́. Àwọn palliative yìí wà lọ́wọ́ wọn, àwọn oúnjẹ wọ̀nyí ó ń bẹ lọ́wọ́ àwọn olóṣèlú yẹn. Àwọn gáìsì wọ̀nyí mo tún sọ, wọ́n wà lára àwọn tí wọ́n jẹ́ kí ìjọba Buhari ti bọ́dà ilẹ̀ Yorùbá pé kí oúnjẹ má lè wọlé, so that àwọn oúnjẹ wọ̀nyí wọ́n á lè máa tà lọ́wọ́n fún àwọn ènìyàn. Ìdí tí mo fi sọ fún yín lẹ́ẹ̀kan pé ẹ jẹ́ á ṣe báyìí sí Nàìjíríà, nítorí pé Nàìjíríà ń ni wá lára. Nítorí pé àwọn ènìyàn tó wà nú àwọn èèyàn burúkú yìí, wọ́n ti rí pé Nàìjíríà ti bàjẹ́, dẹ̀ bó ṣe wù wọ́n ni wọ́n ṣe ń ṣe. Ìyẹn ò wá kéré. Ṣé wá rí ọjà wa tí wọ́n ń jó? Ṣé rí àwọn ọjà wa tí wọ́n ń jó? Tẹ́ bá ń gbọ́, ẹ máa rí àwọn ọjà kan tó máa sọ pé gbogbo ráìsì wa o, àwọn kọ́sítọ́ọ̀mù wá lóru o, wọ́n ti kó gbogbo ráìsì wa lọ. Àbẹ́ ẹ̀ gbọ́ rí? Ṣé ẹ̀ gbọ́ rí? Information ni mò ń fún yín yìí, tí ì ṣe pé eléyìí ò ṣe wọ́n ní wọ́n. Now ṣé wá rí gbogbo ọjà tí wọ́n ń jó nílẹ̀ Yorùbá? Ṣé rí gbogbo àwọn ráìsì tó wà ńbẹ̀ tí wọ́n ń kó, ó níbi tí wọ́n ń kó wọn sí? Ṣé wọ́n ti mọ̀ pé gbogbo nǹkan ti wọ́n? Àwùfù owó ni fún wọn. Ṣé mọ̀ pé àwọn ò rà, àwọn kò ní. So àwùfù ló jẹ́ fún wọn. Wọ́n wá gbogbo àwọn ráìsì, gbogbo ọjà tó bá ti jó, wọ́n á kó gbogbo ráìsì ẹ̀, ó níbi tó ń kó lọ. Àwọn custom, àwọn tó bá ti dọ́gbọ́n gba ọ̀nà ẹ̀bùrú, tó bá ti ń gbé ráìsì bọ̀ láti Kútọ̀nù, wọ́n á gbà, ó níbi tó wọ́n ní ọ̀gá. Ṣé wá rí gbogbo àwọn tí mò ń sọ̀rọ̀ yìí, olóṣèlú ni gbogbo wọn. Ó yé yín, olóṣèlú ni wọ́n. Now pẹ̀lú ariwo wa, pẹ̀lú àdúrà yín, pẹ̀lú àdúrà wa, nínú gbogbo nǹkan tí gbogbo ọmọ Yorùbá ń expect lọ́wọ́ Tinubu, Olódùmarè ó wá gbàdúrà wa, ó fẹ́ afẹ́fẹ́ yẹn, ó fẹ́ sí létí, ibi tó dà pé ó block ń bẹ̀, Ọlọ́run rọra fẹ́ díẹ̀ pé kó tiẹ̀ lè gbọ́ ẹyọ kan nínú gbogbo nǹkan tá à ń expect tó yẹ kó ṣe fún ilẹ̀ Kóòtù Òjìrè. Ó wá ṣí bọ́dà lẹ́nu ọjọ́ bíi mẹ́ta ìyá gbọ́ pé wọ́n ti ṣí bọ́dà o nǹkan kan. Now àwọn ènìyàn wá ti wá ní opportunity láti máa kó ráìsì wọlé, torí pé bọ́dà ti ṣí. Tí bọ́dà bá dẹ̀ ti ṣí, ààrẹ wa ń bí àti ààrẹ wọn lọ́hùn, wọ́n ti jọ sọ̀rọ̀ pọ̀ nìyẹn pé ó dá o, ẹ̀yin èèyàn wa ẹja tó jọ máa ṣokòwò padà o, ẹ̀yin ẹ máa wọlé, ní tó bá wù yín ẹ rà á, àwọn èèyàn wa náà máa wá sọ́dọ̀ yín, ní tó bá wù ètò ètò àwọn náà bá fẹ́ ẹ jẹ́ kán rà á. So wọ́n ti dialogue, wọ́n ti ní, ó ti yé yín bó ṣe ń lọ. Now àwọn èèyàn wa ti wá tú sọ̀hún láti máa kó ráìsì, gẹ́gẹ́ bí mo tiẹ̀ ṣe gbọ́gán àwọn èèyàn ti yapa gan tí wọ́n ń kó ráìsì báyìí wọlé. Now láìpẹ́ yìí sìn, ráìsì máa wálẹ̀, torí pé wọ́n mọ̀ pé nínú gbogbo oúnjẹ tí ń bẹ ní Nàìjíríà, ráìsì yìí ni o, ráìsì yìí ni òun lọ bá gbogbo oúnjẹ, òun làwọn èèyàn jẹ jù. Now kí ló wá ló fẹ́ ṣẹlẹ̀ sí ti eléyìí táwọn custom kó àti àwọn ọjà wa tí wọ́n jó, tí wọ́n kó ráìsì ibẹ̀ jáde, àti àpadé àlùdé ti àwọn custom tí wọ́n jọ ń ṣe iṣẹ́ burúkú yìí. Tẹ́ bá gbọ́ngbà kan, ó dẹ̀ pé ìgbà ayé Buhari nàbí ìgbà ayé Tinubu náà ó ṣe, tí wọ́n ní wọ́n ní ráìsì tó wà lọ́dọ̀ custom pé kó máa pín fáwọn èèyàn. Ǹjẹ́ ẹ rántí? Ǹjẹ́ ẹ rí àwọn ráìsì tó wá? Ṣé mọ̀ pé wọ́n pín ráìsì yẹn débì kan, wọn ò pín mọ́, nígbà tó tún rí pé tó ń ṣe bí ṣe pé àwọn èèyàn tó ń tẹra wọn, wọ́n ń para wọn. Níbo làwọn ráìsì wà?
kí ni wọ́n fi wọ́n ṣe? Àwọn ìyálọ́jà tó jẹ́ olóṣèlú, àwọn party member, ṣe rí gbogbo àwọn ìyá tí wọ́n ń dúró lédìí olóṣèlú tí wọ́n á rí rọ̀pọ̀tọ̀ tó á ṣe tó á sanra tó á ṣe tí wọ́n tó yẹ pé ẹ rántí ìgbà kan tó pé lórí ọ̀mú ló wà ó lè jábọ́. Àwọn ìyá yẹn, àwọn gbogbo wọn bẹ́ẹ̀ yẹn, ráìsì yẹn òun ni wọ́n lọ ń rà. Àwọn á wá rà á, wọ́n á tún wá lọ túta. Ẹ bá wò wọ́n dáadáa rí pé ìyálájé ni gbogbo wọn, ẹ rí pé ọjà ni gbogbo wọn ń tà. Ó ti yé yín. So iṣẹ́ wọn nìyẹn, òun ni wọ́n ṣe ń kó wọn sínú òtì òṣèlú. Tọ́n bá dẹ̀ fẹ́ ṣe òṣèlú, inú ráìsì náà ti lọ ń rà tí wọ́n ń pín fún yín. So ńgbà tí ó ti di pé wọ́n ti ṣí bọ́dà, ọ̀nà àtijẹ wọ́n ti dí. Báwo ni wọ́n ṣe fẹ́ ṣe ráìsì eléyìí tó wà ńlẹ̀? Ṣé ọ̀wọ́n ni wọ́n tún máa tà bí ni? Àbí wọ́n máa tà lọ́pọ̀? Èyí ló fa gbogbo àwọn voice note àti àwọn fídíò gbogbo tí ẹ̀ ń rí. So fúdìí èyí ẹ̀yin èèyàn mi, tó bá láwọn tó sọ pé àwọn èèyàn ń kú, ẹni kọ́ mú wa nìṣó hospital tí wọ́n kó wọn sí. Doctor report a fẹ́ rí. Then àwọn oníròyìn wo ló ti gbé? Ẹja máa béèrè àwọn nǹkan wọ̀nyí. Ńgbà tó dédé gbé mọ́tò jáde báyìí tí èèyàn kan kú, bóyá ṣe ló pirọrọ sínú mọ́tò. Bóyá ṣe ló pirọrọ sínú mọ́tò tó dédé sọ pé ráìsì ló jẹ. Ráìsì tó jẹ dà. Doctor dà láti ṣàpèjúwe pé ráìsì ló jẹ tó fi kú. Ṣé rí pé àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n ní àwọn èèyàn lára ní ilẹ̀ Kóòtù Òjìire. Àwọn olóṣèlú yìí ló ní wá lára ní ilẹ̀ Kóòtù Òjìire. Àwọn ìyálọ́jà gbogbo wọn bẹ́ẹ̀ tó wà nínú òtì ìṣèlú, àwọn ni wọ́n fi nǹkan wọ́n, àwọn ni wọ́n gbé price nǹkan lágbára. So fúdìí èyí ẹ̀yin èèyàn mi, ẹ gbọ́dọ̀ bẹ̀rù lórí ọ̀rọ̀ pé ó ṣe ráìsì kò ṣe ráìsì. Ẹ máa béèrè lọ́wọ́ wọn ni. Ṣé ń gbọ́rọ̀ mi? So ọba mi Èdùmàrè á dúró ti gbogbo wa lórí ọ̀rọ̀ oníráìsì.